pé kí wọ́n gbà wá lọ́sùn lọ́wọ́ àwọn APC Ọ̀ṣun lọ́wọ́ Oyètọ́lá. kí wọn ó fi hàn wá ọmọ ẹgbẹ́ wọn kan ṣoṣo tó jẹ́ pé ìbọn bá àti tó wà. tí ò bá jẹ́ pálága wọ́ọ̀dù gan òun gangan ni ó síwájú àwọn jàǹdùkú tí wọ́n wá pàdé àwọn ọmọ ẹgbẹ́ APC. But mo dìde ní kí n bọ́ sínú mọ́tò rẹ̀ mo sílẹ̀ tó mọ́tò mo ní mọ́tò rẹ̀ ìdí màá rí ni pé ẹni close mi close friend ọ̀tọ̀ ni mo sọ wá fún mi ní kí ni mo kọ́ fẹ́ sílẹ̀ tán pé kì í ṣe ẹ̀rọ house àti màá ṣe báyìí mo rí pé ẹ̀jẹ̀ ti wà nínú bẹ́ẹ̀ ni mo kí mọ́tò mo mú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi alága yẹn wá sọ pé ó ń tẹ̀lé mi lẹ́yìn ìpè náà dúró mo wá gba DMDSM mo jáde níbi méjì mo wá ń lọ ọmọ ní kí n mọ mo wá fèsì police station straight àti wọn fi police station àwọn ọlọ́pàá ṣe jáde sí mi wọn hàn yàn yàn mẹ́rin àwọn ọlọ́pàá yàn jáde ọlọ́pàá tó wà ní gate gàtọ sí gate fún mi. àwọn méjì ló wà lọ́dọ̀ wa ẹni àkọ́kọ́ ó ti tó bí ọ̀sẹ̀ kan tí wọ́n ti wá ohun tó dẹ̀ ṣẹlẹ̀ náà ni pé wọ́n yìn wọ́n níbọn ní ikùn wọn àríbi tó gbà wọlé ibi tó gbà jáde ó ṣe ìjàmbá fún àwọn èròjà tó wà nínú èyí tí a gbìyànjú àti wọnú ilé iṣẹ́ abẹ láti ṣe iṣẹ́ fún wọn patient ń ṣe dáadáa gómìnà ń lọ yẹ̀ wọ́n wò ṣùgbọ́n ètò tó wá ṣẹlẹ̀ lénìí ló gbé gómìnà dìde láti wá wò pé ó yẹ káwọn wá kankan ṣe sí ìwọ̀rọ̀kọ̀ sàdá lórí tí ó ṣẹlẹ̀ yìí lórí ẹni tí wọ́n yìn níbọn lápá wọ́n ní owó díẹ̀díẹ̀ ló ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n sọ fún wa. láti ìlú Ìkirè tó fi dé ìlú Òṣogbo ni wọ́n bà gbogbo billboard tí a ṣe ni wọ́n bàjẹ́ kí wọ́n ó sọ tiwọn mẹ́ẹ̀yọ kan tàbí méjì tí wọ́n bàjẹ́ bẹ́ẹ̀. èkejì ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìjẹta ní ìlú Òṣogbo yìí tí a rí àwọn tọ́ọ̀gì ọmọ ẹgbẹ́ APC tí wọ́n kó bọ̀ jáde tí wọ́n sì wà nínú branded vehicle olùdíje gómìnà ọmọ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ambo fọ́nrán rẹ̀ wà níta lórí gbogbo ẹ̀rọ káàkiri tó hàn gbangba pé àwọn ló wà nídìí ṣùtá tó ṣẹlẹ̀ ní ìjẹta yìí kí wọ́n ó fi hàn wá ọmọ ẹgbẹ́ wọn kan ṣoṣo tó jẹ́ pé ìbọn bá àti tó wà bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọmọ ẹgbẹ́ àkọ́ọ̀dù 7 ló wà lọ́sítù tó ń gbà tọ́jú lọ́wọ́ káwọn ó mú jáde ọmọ ẹgbẹ́ wọn kan ṣoṣo tí ìbọn bà tàbí ọmọ ẹgbẹ́ wọn kan ṣoṣo tí ọmọ ẹgbẹ́ àkọ́ọ̀dù ti yìnbọn mọ́ mo sọ pé wọ́n pa ẹnìkan ní ìlú Ìkirè ọmọ olórí obìnrin wa ní ìlú Ìkirè mo sọ kán sọ fún wa ọmọ ẹgbẹ́ tiwọn tí wọ́n pa. gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ni mo ṣe ké jáde mo sọ fún àwọn tó wà ní òkè àwọn tó jẹ́ security people pé kí wọ́n gbà wá lọ́sùn lọ́wọ́ àwọn APC Ọ̀ṣun lọ́wọ́ Oyètọ́lá tó ló ń jẹ́ àbúrò president ó ń lórúkọ president ó wá rán wọn tọ́jú kó máa pààyàn káàkiri nítorí àwọn ìlú sọ pé àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àwọn ò fẹ́ yín ẹ wá pààyàn ẹ wá lọ káàkiri tí àmàlà kọ́ọ̀dù lẹ́yìn bó ṣe fi motorcycle bó ṣe lọ fi àtàkẹ́ Ọlọ́run ló yọ. mo wá rí fọ́nrán kan wọ́n ní ẹni ìbọn bá òun pé òun ni alága bóyá alága ẹgbẹ́ alága wọ́ọ̀dù ẹ wá béèrè pé owó dé ní ojú títì ìjọba ọjà ló wà mẹ́ sálága wọ́ọ̀dù ń ṣe mítìn gbẹ̀ngbà yẹn ni àbójẹ́nu ilé tiẹ̀ tí ò bá jẹ́ pálága wọ́ọ̀dù gan òun gangan ni ó síwájú àwọn jàǹdùkú tí wọ́n wá pàdé àwọn ọmọ ẹgbẹ́ APC. gómìnà tún pariwo pé ní Ọ̀ṣun Oyètọ́lá ni ò ní jẹ́ kí n gbádùn commissioner of police kò cooperate. báwo ni commissioner of police ṣe máa ń cooperate? ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó lóyún ni kó cooperate láti pé kí jàǹdùkú ẹgbẹ́ yín kí ó máa pa aráàlú àbí kí wọ́n máa dá ìlà ìlú sílẹ̀.
ọjọ́ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ọwọ́ ìrọ̀lẹ́ commissioner of police tún pe àwọn management team ni wọ́n tún ṣèpàdé a lọ sí ibi ìta gbọ́ pé wọ́n máa ń péjọ sí a lọ síbẹ̀ ìwọ̀n bá ṣe débẹ̀ bóyá wọ́n ti gbọ́ fìní káńbọ̀ náà ni wọ́n ti sá kúrò ń bẹ̀ ṣùgbọ́n a rí rí dájú pé wọ́n ṣẹ̀ kúrò ń bẹ̀ ni nígbà tá a máa sáàtì gbogbo bẹ̀ yẹn a rí ìbọn méjì recover wọ́n ń bọ́ ṣe ń bá sọ̀rọ̀ báyìí àti mọ ẹnikẹ́ni ẹlẹ́tọ̀ tá a fẹ́ ṣe yìí ọjọ́ kan ni a ní ọdún àìmọye tá a máa bára wa ṣe tí wọ́n bá fi ọjọ́ kan tàbí ọjọ́ méjì tá a máa fi ṣe ìbò yìí fi bà nǹkan jẹ́